kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀ lè má tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀ lè má wò wá ojú tẹ́ẹ̀ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ẹ̀ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. àwọn agbébọn mọ̀ ti wọ ìlú Àbújá tí í ṣe olú orílẹ̀-èdè yìí àwọn agbébọn wọ́n wọ Àbújá o wọ́n ṣekú pa fìjìláńtẹ́ bẹ́ẹ̀ ni wọ́n kó aráàlú 4 lọ l'Àbújá báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ máa bá wa dá sí ìròyìn yìí ẹ máa bá wa pín ìròyìn yìí ká ẹ máa fèròǹgbà yẹn sábàlá àríwísí o olúlẹ̀ Nàìjíríà Àbújá àwọn agbébọn mà ti wọ́ bẹ́ẹ̀ wọ́n ṣekú pa fìjìláńtẹ́ wọ́n jí èèyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ gbé lọ o agbègbè Yasin lágbègbè Kubwa ní àti agbègbè Buhari òun ní ìṣẹ̀lẹ̀ láabi yìí mà ti ṣẹlẹ̀ ní olú ilẹ̀ wa Àbújá ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Aliyu ló jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàárọ̀ ọjọ́ Àlàmísì ọ̀sẹ̀ yìí ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2026 yìí ó ní àwọn agbébọn ọ̀hún wọ́n pọ̀ bíbá tí wọ́n ya wọ àwọn agbègbè ọ̀hún ó jọ di mímọ̀ páwọn agbébọn náà wọ́n mọ̀ tó 28 níye 28 people kódà ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n ti sá síbì kan tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ya wọ agbègbè yìí ó léèyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbé lọ nígbà tí wọ́n ń ṣekú pa fìjìláńtẹ́ tí ó ń ṣọ́ agbègbè náà iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá àwọn náà ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé fìjìláńtẹ́ tó ń ṣọ́ agbègbè náà ó ti dágbére fáyé báyìí o látara àwọn agbébọn tí wọ́n ya bo agbègbè tó ń ṣọ́ kódà wọ́n ti sin fìjìláńtẹ́ náà báyìí bákan náà làwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́lọ́kan ọ̀jọ̀kan làwọn náà ti bẹ̀rẹ̀ sí ìwádìí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti wọgbó lọ o láti wá bí àwọn èèyàn 4 tí wọ́n jí gbé lọ bí wọ́n sì bọ́ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún ṣùgbọ́n gbogbo kìràkìtà wa láti bá ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Àbújá èyí òun Joseph Adé òun ló ti jásẹ́ pàbó báyìí lásìkò tí à ń kó ìròyìn yìí jọ nítorí pé ẹ̀rọ ìléwọ́ rẹ̀ ò lọ gbogbo bí a ṣe pè é tó àwọn agbébọn wọ Àbújá o wọ́n ṣekú pa fìjìláńtẹ́ bẹ́ẹ̀ ni wọ́n jí èèyàn 4 kó lọ kó lọ́n kó ṣàánú wa ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa bá wa dá sí ìròyìn yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣé ní pọ́ńsẹ̀ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.